Otasansan rédíò and TV. Arẹwà òṣèrébìnrin sinimá lédè Yorùbá torúkọ rẹ̀ ń jẹ́ Mariam ló ti fi ẹ̀sùn ìdúnkookò mọ́ kan ọ̀gá àwọn awakọ̀ èrò nílùú Èkó Musiliu Akínsànyà tọ́pọ̀ mọ̀ sí MC Oluomo. Nínú lẹ́tà kan tí Mariam kọ lójú òpó Instagram page rẹ̀ sí MC Oluomo ló ti ní MC Oluomo wá gbogbo ọ̀nà láti ṣe ikú pa òun tó sì rán àwọn agbófinró ọlọ́pàá láti ṣekú pa òun látàrí bí òun ṣe sọ fún MC Oluomo láti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí bàbá ọmọ lérí ọmọ kan tí ó pa àwọn pọ̀, ìyẹn ọmọ tí òun bí fún un. Mariam ní MC Oluomo ti kọ̀ láti máa ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí bàbá ọmọ lérí ọmọ kan tó pa àwọn pọ̀ náà, ọmọbìnrin tí òun sì ti wá gbogbo ọ̀nà láti sọ fún un. Kódà òun ti sọ fún gbogbo àwọn ènìyàn tí òun mọ̀ mọ́ MC Oluomo, ṣùgbọ́n tó jẹ́ pé pàbó náà ni ọ̀rọ̀ náà já sí. Ó ní kódà òun ti fi ẹsẹ̀ òfin, ọwọ́ òfin mú MC Oluomo tó sì jẹ́ pé gbogbo àwọn amòfin agbẹjọ́rò tí òun pè láti bóun fún MC Oluomo ní ìwé ìpẹ̀jọ́ ni gbogbo wọn ń yọrí bọ́rọ̀ o, tó jẹ́ pé tí wọ́n bá ti gbọ́ pé MC Oluomo ni òun fẹ́ rán wọn sí, níṣe ni wọ́n yọrí bọ́rọ̀ tí wọ́n sọ pé àwọn ò fẹ́ nìkan kan ṣe pẹ̀lú MC Oluomo. Mariam ní ìdí nìyí o tí òun fi mú ọ̀rọ̀ MC Oluomo wá sí orí ẹ̀rọ ayélujára Instagram page láti jẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáyé kí wọ́n bá òun dá sí ọ̀rọ̀ náà. Ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì yìí fọ́kàn ọ̀sẹ̀ kan. Otasansan rédíò and TV. Àti bó ṣe ń ṣẹlẹ̀ lédè Yorùbá pọ́nbélé. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.